kàdí ìdí ẹ̀yìn òkú gbogbo wa àwọn ọmọ sọ́ọ́ ìpàdé ti mẹ́ta wọ̀ ọ̀ràn yín lọ́wọ́. Adambisi rídi olúmi. Ẹ̀yà wọn lọ́kàn. Adambisi rídi olúmi. Má dààmú ara rẹ̀. Ádámù yáyá ní Fúlàní. Ìdáhùn yẹ̀kọ́ nílì lórí. Ọ̀gá àfáàní àgbà. Sùwọ́ká yáyá kàfánà. Ìtẹ̀ oríta lẹ́tọ̀ ni ọmọ wa ní báyìí. Olúmi. Mo wà láyé àfáàní. Ìdáhùn yáyá ní Fúlàní. Wọ́n yọ ọ̀tá yìí fún mi, mo fẹ́ jáde kéré. Mo gbọ́dọ̀ kí tí wọ́n bẹ̀rẹ̀ mo gbọ́dọ̀ parí ẹ̀. Àlùfẹ́ alábìsí rírí olómi. Alábìsí rírí olómi. Ádámù yáyá ní Fúlàní. Súbẹ̀ 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 súbẹ̀. Sùwọ́ká yáyá kàfánì. Alábìsí rírí olómi. Ṣé ọ̀rọ̀ náà kò tó bẹ̀rẹ̀? Ádámù yáyá ní Fúlàní. Gbogbo ọ̀rọ̀ lọ́wọ́ ti bọ̀ sọ. Kí ìlú ẹ̀bọ̀ tó yẹ ìtàbọ̀ ọkọ̀ lẹ̀ ni. Kí ìrànwọ́ lọ́wọ́ ọ̀pàdé. Ọ̀rọ̀ wọn ló ti fẹ́ máa sọ. Kí tí wọ́n sọ látàárọ̀ yìí, kí ló dúkù? Ọ̀sàdúrà ló kù. Ṣé olùkọ́ ọ̀sàdúrà ni? Ọ̀sàdúrà ni. Àdúrà nìkan ló ṣe ní ìlú. Gbogbo ọ̀rọ̀ tó ṣe mí ní sọ. Ẹ̀sìn tó lè dùn mí. Mo kẹ́yà ẹ̀dẹ́gbà. Gbogbo ẹ̀yọ́ nínú tòkó lẹ́yìn. Bébí kì í látàárọ̀ náà ló tẹ́ kébé náà kì í kì í. Suyukuna akidami nalaba ibinan. Aláṣìírí bàbà àbàbàjì yìí ní bọ́mbà. Ala akidami nalaba ibinan. Ẹ ti kí yín lẹ̀, èmi ti lẹ́yìn òní sọ̀rọ̀ tẹ́lẹ̀, àmọ́ wàá sọ díẹ̀. Ala akidami nalaba ibinan awakidahun. Fọlọ́balẹ̀, ó burú fẹ́lẹ́kọ̀ọ́. Ó burú fẹ́lẹ́kọ̀ọ́. Wọ́n sọ̀rọ̀ débi kan. Inú màní sì ti sẹ̀mí. Gbogbo rọ̀ bẹ̀rẹ̀ súrà kọ́ mọ́ parí ẹ̀. Allah. Ẹ ti pín mo wá fẹ́ pápọ̀ kí wá ní kó dìde kó tó tẹ̀lé padà. Omuli ulamahu. Aláṣẹ ni ìdí mẹ́lẹ̀ ìlú. Omuli ulamahu bíbuli dáhàní ṣẹ̀tẹ̀n. Oníjẹ́rà bí ní ìdí mẹ́lẹ̀ ìlú. Bimajidigi mọ́ àtàwọn kálímù òrìṣẹ́línà. Oníwàsílì ìdí mẹ́lẹ̀ ìlú. Làfọ́ ùlàfá. Oníbẹ̀sùbáàlì ìdí mẹ́lẹ̀ ìlú. Bàtọ́bíbà làfún bìíní. Alákàdá tó jáná ìdí mẹ́lẹ̀ ìlú. Wà ìmánì wàtẹ́kíwá láìsínàn. Ọ̀rọ̀ tó di gbangba ìdí mẹ́lẹ̀ ìlú. Ìkọ́ olùyẹ́wì sì jẹ́ kí máa. Ọba ọdún ti tò. Àjíjà dìní kí rọ́ọ̀mì ní àwàlínà. Àjíjà dìní kí rọ́ọ̀mì ní àwàlínà. Àwọn onímọ̀ sàmọ́nì ní gbẹ́jù fún yìí. Wàtíkìrì hùmọ́ọ̀mù. Bó ti nù dá àlàálì ni kò sọ́mọ aráàmù kankan ní. Wàtíkìrì ní àbíyáyí. Bó ti rí nù. Minali Kùránì. Káyọ̀ sọ́ọ̀dì hìnàní. Bẹ́ẹ̀ni. Ìjálù ìyáwómi. Kúmọ̀ sì jẹ́ kí máa. Àjíjà dìní kí rọ́ọ̀mì ní àwàlínà. Àwọn akọ́mọ kéwù ni o. Àjíjà dìní kí rọ́ọ̀mì ní Bẹ́ẹ̀ni ìyẹn bá dà fún ìtọ́ ìmọ̀ràn. Bẹ́ẹ̀ni ìyẹn bá dà fún yẹn kó bá mọ ọlọ́dọ̀ rẹ̀ kó tó. Bó ti rí nù. Bó ti rí nù. Bẹ́ẹ̀ni ìyẹn bá dà owó tó. Bẹ́ẹ̀ni ẹni tí ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wọn náà, àṣebí olówó sọ́jà àbá. Allah. Bẹ́ẹ̀ni aládùúgbò mi nì. Ẹ má dá àwọn mọ̀ṣẹ́ni tí ìdá máa ń bẹ̀. Láti ẹ̀wọ̀n àṣẹṣẹ lọ kòtò táwọn náà ti bọ́ sókè kòtò. Allah. Ìyá aláyàwó kẹ́yìn náà. Òkè yìí o. Ní kí mi máa sá, yé kémi náà. Omuli ulamahu. Àná ń lé sí ní. Mímúlì dáhàní ṣàtàn. Irú àbá àwọn lọ wá nílẹ̀ yìí tí ò sí.
ilé àfa àwo ilé àfa àwo gbogbo ọ̀rọ̀ àfa àti ń bẹ láyé mọ́kàndínlọ́gọ́rùn-ún ni kò sí kan tí ò sí lọ àfa níbi. ìwọ ni kò yájú rẹ kò rí náà. yájú rẹ kò rí náà. farabalẹ̀ irú àfa àwo ni ò sí nílẹ̀ yìí sẹ́. sọ̀rọ̀ àfa náà ti bẹ gbogbo ayé. tọ́wọ́ á fi wá náà nílẹ̀ nìkan. torí náà nínú àfa níbi wàlá ẹ̀kọ́ sí. ọmọ ni ulamahu. ìsàsọ́gbọ́n nù. mi bùnì dáa ní sátẹ́. tó o bá padà ró tó o bá padà rí jẹ́ńgbọ́. kì í ṣe yàrá nìkan jẹ́ńgbọ́. kéjì bá àfa kan bẹ́ẹ̀ ní báyìí o àmọ́ kò sí lọrin. kò sí o. ọmọ wa nígbà yìí bẹ́ẹ̀ ni. òkìlì àfẹ́sì òkìlì kọ̀rọ̀. gbogbo àwọn ilé ńláńláńlá. àfa wa ṣé o ní kàn kò kẹ́yìn náà. àfa wa àtàní mo kì í ọlọ́run jà ní gbogbo yìí pẹ́. sẹ́ẹ̀rì jẹ́ ọ̀kan náà ló kù. Allah. ọ̀rọ̀ mẹ́ta ni wọ́n sọ méjì ń bẹ̀. Balẹ̀ máa wù wọ́n kà tẹ́ ẹ bá ń fà sọ báyìí. Fàábọ̀ yìí ẹ bá ń fà báyìí. Ẹ sì gbélé ọtún mi. Allahu Akbar. Ìyí wọ́n kà nílé àga o. Ṣé wọ́n kà nílé àga? Fẹ́ni ọlọ́run ló pọ̀ lẹ́yìn. Sẹ́yìn. Alẹ́ yìí ọjọ́ ọ̀tà ni èmi ọ̀wá àbòyún ní èyí là kọ́kọ́. Allah. Èyí là kọ́kọ́ èmi ẹ̀ òde alẹ́ mo ti ní tọ́lọ̀ ọmọ yanjú lónìí. Mo lè kó lẹ́ẹ̀kan. Mo dé Èkó náà ní ìbò nídìí wọn ní oṣù dé iná lẹ́ẹ̀kan. Àmọ́ tó yí kéré ojú mi ni pé ló àfáà yín mi lọ bá mi. Ẹ bá wẹ́lẹ̀. Ọ̀rọ̀ mẹ́ta ìní wọn sọ bọ̀ ẹ bá kọ́kọ́ sí ipò ọ̀rọ̀ ní àyílálẹ́ yìí ló tó àti ọ̀fẹ́ rè àfọwọ́ Yusufu yìí. Mo rò pé gbígbé tí àfa Yusufu gbé ọ̀rọ̀ náà kalẹ̀ ó gbé bàyánì nínú. Ó darí ẹ̀ bákan ó wá rí pé àfa Yusufu yìí sọ̀ kalẹ̀. Àfa wa sọ̀ kalẹ̀. Èmi wá fẹ́ bá wọn tú ẹrù náà. Ẹrù tí wọ́n sọ̀ kalẹ̀ a gbọ́dọ̀ mọ nǹkan tó wà ní inú ẹ̀. Ẹ gbọ́dọ̀ mọ tó wà nínú ẹ̀. Abùdóyè ìsọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ọmọ tí wọ́n mọ nínú lẹ́yìn kì í sọ ọmọ tó kan ọmọ tó dùn ní. Èmi wá fẹ́ fẹ́ ọ̀kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ní kí tó máa lọ ní pé ṣé nílùú ìjẹ́ fúnra rẹ̀ ọmọ mẹ́ta ló wà bẹ́ẹ̀. Torí ìlú tá a wà yìí jẹ́ ọmọ pé ìyá kan ni. Ẹlòmíì ò tí pé lọrin yìí gan ìyá kan ni o. Gbogbo àwọn ọmọ ìlú yìí kí ni wọ́n fi gbé àlọ́ ọmọ ìlú mo ní pé ìyá kan ló bí ọ ni. Bí ìlú wọn bá jẹ́ ìyá rẹ̀ ò ní máa gbé lọ́mọ ìlú náà. Allah. Tó o ti nínú làákàyè rẹ pé ìlú Ìlọrin yìí gan ìyá rẹ̀ ni. Àkọ́kọ́ gbé egún oyin ó kì í bá wọ́n sọ ní gbogbo ìlú yìí. Tó o rí Ìlọrin yìí ìwọ tó o bá ti gba Ìlọrin yìí níyà rẹ̀ ẹ̀ sọmọ bẹ̀. Ẹ̀ sọmọ bẹ̀. Tó o rí lọ àfáà níbi yìí gangan pé yà rẹ̀ ni. O sì rá àfáà níbi náà ní bàbá rẹ̀. Èwo ni ẹ̀ sì ṣe ṣé wú. Àwọn mílíọ̀nù ti pọ̀ tó ìtọ́ dàrú máa wọ̀nyẹ̀ lọ́wọ́ nísìnyí ìyẹnjú ẹ̀. Mo gbọ́dọ̀ yẹnjú ẹ̀. Inú ilé Ọlọ́run ní bàjẹ́ o. Àmín. Ìlú àbáyé níbi yìí gan. Ìlú gẹ́gì
bí gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa tà bẹ́yìn ó bí ma tó ní láàrin tó pọ̀. àwọn olùkọ́ tó bá bí ma gẹ́gẹ́ bí ìyá nǹkan méjì gbọdọ̀ bẹ nílé náà àbí kó bẹ ní ìlú náà dákun ìwọ fáńkà yìí bá lẹ o wọ́n lọ mọ̀ sọ̀rọ̀ ẹ̀ ti lọ sọ́dọ̀ ti lọ lè gba tíkẹ́ẹ̀tì kíkà ń wòrán lásán. ọlọ́run ní sẹ́bẹ̀ o sẹ́ẹ̀rí ìlú àwọn onímọ̀ ìdí ìnàró òlu àti ilé ìní kí onílímọ̀ wọn wà ń bẹ àtàlárísìkì. gbogbo ilé tí ó bá nàró gbogbo òlu tí ó bá nàró ó gbọdọ̀ jẹ́ ìlú tó jẹ́ pé onímọ̀ wọn bẹ́ẹ̀ tí wọ́n ní ma. àwọn àpòní ma àwọn àpò lárísìkì. onímọ̀ ọmọ lárísìkì lọ́wọ́ owó rẹ̀ ọmọ lọlẹ̀. alárísìkì náà máa ran onímọ̀ lọ́wọ́ kí mọ̀mọ́ tó lára rẹ̀. ìbejì ni wọ́n ò gbọ́dọ̀ mú mú tó kan wọ́n ò sì gbọ́dọ̀ mú mú tó korò àfi kí wọ́n máa mú mú tó kí ni òdò. ìkẹta táyì ń wò bí igbá tó dáa ju kò ní lọ méjèèjì ti mẹ́mẹ́ ní ṣéwù wọ́n mú mú tó dùn ní kẹta. gbogbo àwọn olówó ilẹ̀ yìí wọ́n fẹ́ràn àwọn àfáà wọ́n sì máa ran àwọn àfáà lọ́wọ́. òmíì náà tún láàfáà tó tún lówó tóun náà tún ran àwọn àfẹ́ ẹgbẹ́ ẹ̀ ní ọ̀wọ́. ẹ sì lọ́lọ́ tóbi. ó wá jí kí ayé wọn dáa ó jẹ́ káyé wọn dáa. ẹni bí wọ́n ti mọ ẹni tí ọ̀pọ̀ lẹ́nu wọn láàfáà àwọn olówó ọjọ́ náà bá wọn kọ́. wọ́n bá wọn kọ́ wọ́n bá wọn rẹ́ wọ́n bá wọn kún lọ́dà. ìní gbogbo onítẹ̀rí tá a bá lánàpà yìí o àlàpàpọ̀ wà jọ náà ilé gidi ni. ilé gidi ni. àwọn àfáà náà níbi ìjòkó tíṣẹ́ wọn kò sì wá nǹkan kan ní ìta jù. wọ́n wá ní wọ́n tà fà kò ṣe wọ́n tà fà. Àìtú màjìdàkúndù nìyá àwọ̀dìnà. A ti lò jẹ́ ẹ̀ta. Ọ̀rọ̀ jẹ́ ẹ̀ta ò sí tán. A sì mọ̀ tá wọn. Láwọn olówó tẹ́lẹ̀ ń bá ti ń lówó báyìí, lábẹ́ àfáà náà wọ́n ti lówó. Àfáà mi yàn tó ti fẹ́ lówó yóò tún lọ́dọ̀ àfáà rẹ̀ mí náà yóò tún lówó. Owó ilé kíkì máa kẹ̀ ẹ́ sówó ní o. Orọ́rọ̀ ṣé òyìn dàrú mẹ́lòmíì lọ́wọ́. Ẹ̀sìn gbọ́dọ̀ tóbi. Ìgbà papọ̀ sára tẹ́ òkè ṣe kẹ́ ọ̀gá. Ọyẹ kí n yan. Aláàrí ayé ń bẹ̀. Ṣé ìta ẹran tó wílẹ̀ kan? Ẹ̀sìn gbọ́dọ̀ tóbi. Tí wọ́n máa fi ẹni sáwọn àfa. Ní gbogbo Àlàmísì. Ṣé bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀yẹ olówó bí ẹni sáwọn àfa ní? Ẹgbọ́n lọ́n tóbi. Àìtú. Bọ́lábẹ́lẹ̀ continuity lórí tó jòkó yìí. Ẹyẹ bọ́lá lè bẹ̀rẹ̀. Ọ̀dà akókàlùkù ọ̀yájú ẹ̀ orí náà. Abẹ̀rẹ̀ sí mú mi. Ẹ bá wọlé ẹ̀dàkùn wọ́n abẹ́rẹ́. Abẹ̀rẹ̀ sí mú ọmú tó dùn. Ojúmọ́ kálukú wọ́n nílé gbogbo ilé ìpìlẹ̀ wá dìde. Gbogbo àwọn ilé ìpìlẹ̀ wọ́n dìde. Gbogbo àwọn ilé tí ń bẹ níwájú mi ilé ìpìlẹ̀ ní gbogbo wọn. Allah. Oye tí bá ń tẹ̀ lálẹ́ kò yẹ kí n máa dá wọn kí ilé ìpìlẹ̀ lọ yẹ kí ṣe kí ni o kìkì. Àwọn ilé gidi wá dìde. Ilé lágbájá ni. Ilé lágbájá ni. Ilé lágbájá ni. Ilé lágbájá ni. Kò wá sílé kan tó dé. Ó sì rà fà gidi bẹ́ẹ̀. Nítorí káàbọ̀ pọ̀ nílò rẹ̀ nù. Torí báwọn olówó ni wọ́n ilẹ̀ kí ó ṣe kí ni ọ̀pọ̀. Àìtú màjìdàkúndù nìyá àwọ̀dìnà. Ẹ̀yà apàdà sẹ́yìn káwọ́ tán ni. Wọ̀súndù àtúrọ̀ sílẹ̀ àwọ̀dìnà. Dàgbà
وصدوا عن تراث الأولين. Nígbà tó bọ́ gẹ̀rẹ́gẹ̀rẹ́ wọ́n bá gbèwé wọlé. Wọ́n gbèwé wọlé. Ìwé wọlé sí Ìlọrin ní láti tẹ̀bi 1900. Torí olówó Ìlọrin náà tí òkè kò sí o. Ó yẹ kẹ́ mọ̀ yìí ni. Ọba Fárúkú tá a sọ yìí, ó ti kéwú, bẹ́ẹ̀ ti lówó, ìwọ́n ṣe kí ni o, wọ́n ta tìrámù. Wọ́n ta tìrámù, ọmọ tí ń jẹ́ ń bẹ̀. Nígbà tẹ́yìn oníwèé dé, wọ́n bẹ̀rẹ̀ sí lọ lé kàwé, àwọn bàbá yìí mi náà ń kàwé, àwọn tí sọ bàbá yìí mi náà ń kà, gbogbo wa náà bẹ̀rẹ̀ sí kà. Ibi tó mú ti bẹ̀rẹ̀ sí kàn. La ilaha illallah. La ilaha illallah. Ọmọ wa bẹ̀rẹ̀, ọmọ tó dùn tẹ́lẹ̀ tí ìyá àdú yìí ń fún wa mu. Ọwọ́ bẹ̀rẹ̀ sí kí ló bá bọ́ ma tó fi wá di pé ó di kẹrẹ́kẹgbà. Ìní bá méjèèjì ọ̀rẹ́ tẹ́lẹ̀. La ilaha illallah. Sàkábà sàrìbíyà, sàkábà gàrìbíyà, ọ̀rẹ́. Àwọn eléyìí wọ́n fún bí wọ́n ti gbé wá ọmọ àlè ni wọ́n gbé wá láti tàní. Wọ́n wá gbé ọmọkọ̀mọ́lé. Wọ́n wá bẹ̀rẹ̀ sí fún wọn lọ́mú. Ọwọ́ á ti gbé wọn ò fẹ́ gbé lọ gbé má. Ọmọ òtẹ́ nìkan wá, ọmọ òyà wa bẹ̀rẹ̀ sí kí ni ọ bẹ̀rẹ̀ sí kàn. Àbẹ̀rẹ̀ wa dénú mọ́. Àwọn olówó tó kọ́kọ́ kàwé nílẹ̀ yìí, àwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà fúnlẹ̀ yìí. Kódà àwọn tó jọ máa fà nínú wọn. Àwọn àgbà náà jẹ́ ọmọ àfọ́ àtẹ́lẹ̀ tí wọ́n padà lọ lé kàwé. Wọ́n bẹ̀rẹ̀ rádaràdá. Wọ́n bẹ̀rẹ̀ rádaràdá. Ó ti bí àbá bá wí wọ́n mọ̀ wá ń ta ní irọ́. Ebi wá bẹ̀rẹ̀ sí í pa àwọn àfá. Ebi bẹ̀rẹ̀ sí í pa àwọn àfá. Ebi bẹ̀rẹ̀ sí í pa àwọn àfá. Ní tí wọ́n máa ń gbé lọ́dọ̀ wọn, ó ṣe kí ló ò gbé lọ́mọ. Màjìdá kó dùn níyà wọ̀dínà. Ìwọ tó bá ń bẹ̀ pọ̀, mo fi kọ́ pàdé mi lọ́la. Bí mo wá bẹ̀rẹ̀ sí dákọ̀ọ́lé tó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí débi pa àwọn àfá. Bóyá lè jẹ́ náà lẹ́gbẹ̀ẹ́. Kí n sì sọ̀tàn bó ṣe bẹ̀rẹ̀ sí débi pa àwọn àfá. Olúbẹ̀ ní sọ yìí yóò ti máa gbé àwọn àfá nínú. Màjìdá kó dùn níyà wọ̀dínà. Ọwọ́ ti gbé àwọn tó ní ọlá, àwọn tí wọ́n ní owó. Ìwà àgbẹ̀bí wa bẹ̀rẹ̀ sí kú lára wọn. Àwọn àbá àtàwọn àmọ̀ lánàá, àtàlówó ló tàwọn lánàá, àwọn ni wọ́n mọ àwọn àbá àárí dáadáa lára wọn. Tọ́mọ wa ni wọ́n máa ṣe làkájákò fún wọn. Nígbà yẹn pé wà làkájákò ni wọ́n wú. Wọ́n lé ṣe làkájákò ní dábì fún. Ó lọ kó jẹ́ mi lókun káàsì kiri ọmọ pàrẹ́. Kí ni bẹ̀rù làkájákò kẹ́gbọ́? Làkàdíjà kọ́nà súlù mi rẹ̀ fún síkùnà sí ìṣẹ̀lẹ̀ àlẹ́. بالمؤمنين رؤوف رحيم. Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Sì Yorùbá Ànábì. Yorùbá Ànábì. Sallallahu alaihi wasallam. Ìwà tèmi rí lára ṣéwù nù. Tí n bá sọ tán bí mo bá ti wí tẹ́lẹ̀sì bẹ́ẹ̀ tó wà bẹ́ẹ̀ bí ọ̀wà bẹ́ẹ̀ ẹ̀yin náà tẹ̀lẹ̀sì. Làkọ́jà kò rọ̀ sóòlù mi náà kù síkù. Àṣìṣò ni alẹ́. Ọlọ́run gbé òjíṣẹ́ ọlọ́run bá ti dé lórí yíyó. Òjíṣẹ́ ọlọ́run tó jẹ́ ànábì Muhammad. Kìí ṣe pé wọ́n sọ̀kọ́ alẹ̀ kó tẹ tóní. Níbi jẹ́ gbogbo ilé àwọn ànábì ọlọ́run. Àràmà kìí ṣe. Mùjísà kí ànábì ṣe. Mùjísà tó ṣòro ó ṣe tí ń ṣe ni mo fẹ́ sọ fún yìí. Kò sí ìlú tó lò làkájákù ní lágbádá bí àwọn àfáà lọ́rí. Ọba kejì ọba Jẹ́mánì ìwà rẹ̀ sí lọ́dọ̀ rẹ̀ ni. Kí ni àkọ́kọ́ ní bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ lára nípa Muhammad tó jẹ́ kàrámà tí ló kóṣù mà tó jẹ́ kàrámà tó ga jù ní pé àtẹ́bí àṣìṣe àlè máa dé. Ìdí máa ń dùn yìí yóò wá ká láyà. Kò ní fẹ́ kọ́ ọmọ ronú. Fábálẹ̀ kò ní fẹ́ kọ́ ọmọ ronú. Kó lówó bá ti kó lówó tó
tó bá di pé etí máa ń dùn yìí kò ká láyà yá àbá àmúṣirí kójú yín kúrò báwọn ẹjọ́ bá ti wojú àwọn afọ àbáyé láwọn ìlànà ìlọlọ wọ́n ti máa ti dùn wá. wọ́n ti máa ti dùn wá. yóò wá àwọn náà ní tábà bá wá gbé látàárọ̀ àwọn ilé mi wọ́n yẹ ti jẹun wọ́n wà mọ́sálásí wọ́n bá ti rà ká àbá àwọn ilé yẹ ti jẹun. yóò mọ̀ wá òun ò wá ní kírun tiẹ̀ mọ́ lọ dáadáa yóò kà kí wíwíwí yóò mọ̀ wá wá táwọn àfọ̀ òsèkìrì o wọ́n jẹ. àṣìṣe àlè máa ní tó ọ̀kan yìí. ìtò ní bí gbogbo èèyàn ó gbélé lẹ́yìn ní kìí ṣe pé ti déwù nìkan ọ̀dà kásùdòdò. بالمؤمنين رؤوف رحيم. بالمؤمنين رؤوف رحيم. بالمؤمنين رؤوف رحيم. بالمؤمنين رؤوف رحيم. بالمؤمنين رؤوف àrísọ alẹ́ yìí máa ní tùm àrísọ alẹ́ kù bí ìjọba dùn wá wọ́n rẹ́ni tí wọ́n máa sọ fún àwọn tó ní ṣe wọ́n sì ràn wọ́n lọ́wọ́. Ìlọrin ò ti ràn wọ́n lọ́wọ́ mọ́. Ìlọrin ẹ bá balẹ̀ àbáwá Yusufu ìtẹ́ ń béèrè pé mi náà lọ lẹ́ẹ̀kan nù dípẹ́ sí èsì máa ń jẹ́ àjọrẹ́ yìí báyìí àjọrẹ́ yìí kọ́ ìkẹ́dàrú ni àbí kásìkò. àwọn tó wá ń kàwé yìí wọ́n lè lómi ìkàwé ní sí tó bá tún jẹ́wọ́ omi sẹ́tẹ́ tó tún kù lẹ́nu sẹ́yìn tó lóò tó dàfa. ilé mi ti mọ̀ pé ẹ̀rọ lè kàwé tó ti mọ̀ pé àfàlà náà àwọn tó wá gbé wọ́n là dé yáyí bìyìbìyì wọ́n bá ti kókó àlàfà o. wọ́n máa sọ fún wa ẹ máa balẹ̀ àbí sẹ́wù ẹ̀yẹ tí ìbọn ni bẹ́ẹ̀ ni kókó àlàfà ní lọ́rin o wọ́n dà ajá lọ́rin àfà ni eku lọ́rin àfà ni ìtòmótòmó lọ́rin àfà ni ìyájẹ lọ́rin àfà ni kílẹ̀ tó pè é yóò tún ní bẹ́ẹ̀ lọ́rin náà àfà ni. lára kan bá rò pé wọ́n fi ń yìnyín ni wọ́n fi yìnyín wọ́n fẹ́ máa bá yín bu àyè ni. wọn ò fẹ́ sáǹfààní ó kálukú dóbìdì rẹ̀ àwọn tó tówó ń tọ̀ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ níjọ́ tí wọ́n àfa níbi bẹ̀rẹ̀ ní àyè bí wọ́n bá lówó tó lè tún jà fa wọ́n mọ̀ fi ṣe dáadáa sáwọn àfa àti òní ni. Màdìdágún. Farabalẹ̀. Farabalẹ̀. Nígbà tó yá àrírú wọn má àrísù àlẹ́kùn ọ̀rọ̀ kejì lónìí àwọn ẹjọ́ láwọn tó rí ṣe nílẹ̀ yìí bẹ́ẹ̀ bá wà kan wọ́n sì máa bá yín wá bẹ́ẹ̀ bá wọ oore wọ́n máa bá yín ṣe kí ni wọ́n máa bá yín wá wọ́n dìde wọ́n gbẹ́wù aláàlọ́run ti bára wọn oore wọn ibi tó bí ti bẹ̀rẹ̀ sí kásíra wọn nù wọ́n bá ti di pé dáadáa wọlé tiẹ̀ báyìí kò ní fẹ́ kó délé kàyó nígbà tó rí wọlé tiẹ̀ bọ́ọ̀lù kó jáde mọ́ ṣé èmi wà fẹ́ràn rẹ̀ iṣẹ́ ń bẹ nísìnyí gbogbo wọn ni wọ́n kàwé ní oríṣẹ́ yìí nísìnyí kò sí ní ìdílé kan bára wa sẹ́ẹ̀mà èmi bẹ́ẹ̀ ta ní sí o èmi àbẹ́bí ọ̀pá yín ni àbẹ́bí ọ̀pá yín ni sẹ́bí ọmọ ọ̀pá yín sẹ́bí ọmọ ọ̀pá yín sẹ́bí ọmọ ọ̀pá yín ẹ̀fẹ́ yọ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ yọ ẹ̀fẹ́ gbọ́dọ̀ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ gbọ́dọ̀ ìwà ọ̀nà fún yín ọ̀nà ẹ̀gbẹ́ òtòkùnlé ẹ̀kẹ́ náà ebi pa àwọn èèyàn ọgbà àgbẹ́jù wọ́n kọ́ owó tí wọ́n ṣe ló fẹ́rẹ́ kó làwọn òsè nígbà tó lówó tọ́lá ẹgbẹ́ owó tí wọ́n ná nínú ipò tí wọ́n wọ́ sóyè ó tó tí kò fi wọlé ìtọ́nà yìí ó tó lórí lò ní ọdún 5 sí 6 àwọn kan wọ́n gbà á ó ṣe kíkẹ́
wọ́n jòkólé bọ́bá wa dé náà wọ́n náà tó wá sí fúru aláàárín kankan ìta àfa àbí dìdàkudà nílọrin nù àwọn arákùnrin lọ Ìlọrin ló kọ́kọ́ da mọ́tàásì àwọn kílò àwọn àfa àbí. ẹ̀yin lẹ mọ́lé èmi ọ̀gá kan ni gbogbo òjì ẹ̀ mọ̀tá rẹ̀ àríṣọ àlẹ́kọ̀ọ́ ẹni tí báyọ̀ wọ́n olè ní sí kò sí mọ́ bọ́ọ̀ bá ti lè tó olè wá fún ààrẹ kò ní sí. wọ́n ti ń ròyìn ìṣẹ́wù látàárọ̀ pẹ̀lú àwọn ọmọ ya rẹ̀ àríṣọ àlẹ́kùn bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn ni tọ́ba wà lọ́dọ̀ rẹ̀ òun ló sì túmọ̀ kọ̀ sákàkì èyí jẹ́ ọba síbẹ̀ lọ́dọ̀ rẹ̀ yóò mọ wá pọ̀pọ̀ mi lẹ́yìn kójú ọmọ sẹ́kìrì o kójú ọmọ tì ọ́. Fẹ́yà fún kóyàjọ wọn tún ká o. Fẹ́yà bá ní agbára òkùtù kínú lọ. Tí àṣírí làkájàpọ̀ bá ṣe dápò rẹ̀ wà láyà àwọn èèyàn tún ká lọ rè. Ẹ jẹ́ sára wa sọ lójú ọ̀rọ̀. Ìmọ̀ báyà sákàkì láti wá oore fún ọmọ ìyá rẹ̀ ní. بالمؤمنين رؤوف رحيم. Sáré pẹ̀lú jíjọ́ ni. Sọ́jútọ́. Ilẹ̀ lẹ́jọ́ gbọ́. Ètò. Ẹni ẹgbẹ́ lè tó mi. Allahu Akbar. Ṣé ẹyin kéèyàn ọba ẹni wóore o? Àwọn ará àjọ òun fẹ́ràn rẹ̀. Nígbà táwọn èèyàn wá rí èèyàn jábà owó rẹ̀ mọ́. Bí ẹ ṣe ń tu àwọn àbá yìí nìsín. Bùkátà wò bí ya. Ibi tó ọmọ òlu ti kóró nu. Ìgbà mẹ́tẹ̀ẹ̀ta là ń lò lọ́wọ́ nísìn. Nígbà tó mú òlu wá kóró nísìn, òun ló dàrú bàbá Yusuf lọ́wọ́. Tí wọ́n wọ̀ pé ẹ̀wọ̀n gbogbo nǹkan ti rí tí ọ̀sán àbá wọn ni. Wàláhì àwọn àbá àjọ wa ìdọ́kun rẹ̀ nísìn ó tó mẹ́wàá nílọrin. Gbogbo àwọn ọmọdé jáde láti bẹ̀tẹ̀ yín kọ́. Ṣé wọ́n sábà ní? Sọ́wọ́tọ́ ni. Kèétọ́. Kèésọ́. Kèésọ́. Ẹgbẹ́ lè tóbi. Allahu Akbar. Nígbà ẹni ìgbìtàgá. Ẹni ìgbìtàgá. Ẹ bá wà lẹ̀. Ẹgbẹ́ lè tóbi. Allahu Akbar. Ọba Ṣùlẹ́kù bá wà. Ẹ lọ lè ka ìtẹ́lẹ̀ yìí. Ọba Ṣùlẹ́kù bá wà. Ẹgbẹ́ ta ọba. Àbá lọ́jọ́ wá ní kẹ̀kọ̀kọ́. Ẹgbẹ́ tó ọba ìbò ti rí. Ọba Ṣùlẹ́kù bá wà fara rẹ̀ balẹ̀. Ìyẹn mú jọ́kẹ́ sẹ́wọ̀n. Ọba Ṣùlẹ́kù bá wà. Àwọn èèbó ni wọ́n lu ọlá ní Jọ́nà. Àwọn èèbó lu ọlá. Àwọn ni wọ́n ṣètò gbogbo òlu. Ìyẹn wá mú. Wọ́n wá lọ lè kó fún Ọba Ṣùlẹ́kù bá wà pé owó oṣù rẹ̀ ni. Ó wá ní owó oṣù wo lẹ wá kó fún mi táwọn èèyàn mi ètí ìjẹun. Owó oṣù wo lẹ wá kó fún mi táwọn èèyàn mi ètí ìjẹun. Wọ́n ní kí káwọn ṣe ó ní olóòfò yìí ní ẹ fún olówó ọdún kan nínú owó oṣù. Ẹ bá òfin rájẹ táwọn ará lọ lọ́dẹ. Ẹ fún òun ní owó ọdún kan nínú oṣù. Ẹ bá òfin ra nǹkan tára lọ́dọ̀ ṣe kí ni o tí wọ́n jẹ. Àwọn ọba tí wọ́n lọ lé kéwù tí wọ́n sì kọ́ wọn kéwù tí wọ́n mọ tí wọ́n fi kéwù ṣe kí ni o tí wọ́n fi sí. Sọ́ni báyìí kí n máa sọ́ọ̀sọ́ ṣe fẹ́ jẹun ebi báyìí ẹgbẹ́ báyìí ẹgbẹ́ náà tóbi. Allahu Akbar. Ṣé wù? Bìlìmọ́ mi nílé ẹ̀rọ fúnra ẹ̀ nìyẹn sí máa. Ó wá sọ àwọn àfáà lọ ìdọ̀mọ lẹ́yìn. Ó wá jẹ́ dàbí bàtà àtàwọn ẹ̀yà àná. Wàrà a sì jù wọ́n lọ. A jù wọ́n lọ. A ju àwọn àfáà jẹ lọ gidigidi jẹ. Ṣé ó dìde lẹ̀? Dáàbò dìde lẹ̀. Sábà fẹ́ dìde lẹ̀. Ẹ bá gbọ́dọ̀ dìde wú sẹ́wù. Allahu Akbar. Wọ́n báyìí. Ìtumọ̀ bẹ́ẹ̀ mo ní ìyẹn.
ọ̀wọ́ pọ̀ nínú àfa náà tó lè ṣe. Allahu Akbar. ọ̀wọ́ pọ̀ ṣéwù tó lè ṣe. ẹ gbọ́dọ̀ ṣéwù ẹ kọ́kọ́ ṣàdúrà fún náà. ẹ bá yàrá rẹ̀. ẹ bá yàrá rẹ̀. Ayakumullah. táyì kó wàá nà ẹ̀ka ṣiṣẹ́ ìwé yìí. wọ́n àti kí wọ́n fẹ́ ṣe tọ́pọ̀ ṣe tọ́pọ̀. ọmọ tó kan àtọmọ tó kúrò lẹ́gbọ̀n sọ ìwé yẹn. èmi kàn kí i lẹ́yìn. àwọn ìyíni tí wọ́n rọ̀nù àyíní bọ́lá wọn fún sùúrù. àwọn tí wọ́n rọ̀nù lù yìí ni bọ́lá wọn ṣe kí ni bọ́lá wọn fún sùúrù. tí wọ́n padà tí wọ́n dà fa. báwọn bàbá náà bàbá wọn ti ní níjẹta. tí gbogbo nǹkan fi tú bá tó fi tú sẹ́yìn. Nàkàrẹ́ ṣiṣẹ́ wù. ẹni tá a bá wá rí tó bá rí báyìí àbíkálẹ̀ lọ́wọ́. lẹ́yìn kí ìkẹtẹ fẹ́ ṣe kó lè nínú orí ṣe ìtọ́jú ìjọ kọ́ mọ lọ kọ́ lọ. ìta ń pè pèsè látijọ́ iná lọ. ti dá wàhálà lẹ̀. àwọn àṣẹ làkájá kò iná láwọn àṣẹ fi ṣe méje 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 yìí ẹ jẹ́ ká ṣe é tó ń bọ́ náà báyọ̀ yìí lè rẹ̀ wọ́n náà nígbà tó kún un bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Nígbà tó kún un bẹ́ẹ̀. tó bá sì pẹ́ yóò tún ṣe dáadáa sí i. Bẹ́ẹ̀ni. ẹ jẹ́ àwọn tá a ṣe. Bismillah. Bismillahir Rahmanir Rahim. Ìjọba àgbọ̀dọ̀ sọ́nù ní àwòsíkọ̀ àti ìsọ̀rọ̀ ìbàdí tó àti ìsọ̀rọ̀ ìkọ̀bẹ̀lẹ̀ lọ́rọ̀ ọ̀fọ̀rọ̀ وإن الله وقيس الله لا إله إلا هو إبادته ورب العرش العظيم فجاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وإن الله وقيس الله لا إله إلا هو إبادته ورب العرش العظيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وإن الله وقيس الله لا إله إلا هو عليه توكلته هو رب العرش العظيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلته هو رب العرش العظيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلته هو رب العرش العظيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلته هو رب العرش العظيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو توكلت وهو رب العرش العظيم. àwọn àṣẹ ilé abi mẹ́ta sí torí kùrẹ́ẹ̀sì yẹn ẹ farabalẹ̀ olówó ni wọ́n máa ṣe fún kẹ́nìmọ́tò kúrú owó ní jẹ́bẹ̀ àwọn aráàlú ọ̀rọ̀ tó pa pọ̀ mọ́ wọ́n ní ọmọ kù lásán láti kí ọmọ dàwọ́ wà pa pọ̀ mọ́ ẹjẹ́ ṣe ilé abi mẹ́ta. Bismillahir Rahmanir Rahim ilé abi kùrẹ́ẹ̀sì ilé abi ilé ẹ̀ka ìṣẹ̀lẹ̀ ìwòsàn pẹ̀lú àbúrò rọ́bà hasan bẹ́ẹ̀ aláìsí ajá máa mi ní ìwà amáyọ̀mọ́ إلى في قريش إلى في ليلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أتاهم من دين وعملهم الآن إلى في قريش إلى في ليلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أتاهم من دين وأمنهم من الآن. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم 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 ولا يستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن وإذا كان بينك وبينه عداوة فأنه ولي حميم ولا يلقاها إلا الذين صبروا ولا يلقاها إلا ذو حظ عظيم الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات في الدوس
wàlá àlejò nàfẹ́yà lára gbogbo náà àyà ìwàlá àlejò nàfẹ́yà lára gbogbo náà àyà kọ́lá ìgbàlẹ̀ báàlù ìdájà ní kíni máa tọrọ bí dáná fìdá báàlù kò bẹ̀rẹ̀ ìtàkùn náà kíni máa tọrọ bí wàlá òjì iná bọ̀bọ̀ sí èyí máa dàda wàlá òjì iná bọ̀bọ̀ sí èyí máa dàda wàlá òjì iná bọ̀bọ̀ sí èyí máa dàda wàlá òjì iná bọ̀bọ̀ sí èyí máa dàda. أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك برعاية ربه أحدا. gbogbo ìrọ̀lẹ́ ọ̀rẹ́ yẹn lọ́wọ́ ẹ̀mọ́ àti ẹ̀jẹ̀ òkúlẹ̀ láàánú àwọn ìlókùn subhana rabbika gbogbo ìsẹ́jà àwọn ẹ̀sìn wọ́n sàlámù ala mursalin